I think this is the time tá a máa yọ July 1st kúrò nínú kàlẹ́ndà ẹ̀yin ọmọ Ọ̀yọ́ state. Ó dà ipò tí ń tó bẹ́ẹ̀. Pa láti yọ July 1st kúrò nínú kàlẹ́ndà yín. Engineer Governor Olúṣèyí Mákindé. July 1st 2024 àná yìí. Wọ́n ti wọlé, wọ́n ti kó èèyàn lọ́yọ̀ state. Wọ́n ti kó àwọn èèyàn ní Ọ̀yọ́ state. Wọ́n wọnú ilé lọ bá wọn ni. Oníkálukú ń ṣe July 1st. July 1st ní oṣù ayọ̀ o. Ọlọ́run má jẹ́ aṣọ orun sùn. Wọn ò lọ party, wọn ò lọ bí kankan o. Wọ́n wọnú ilé lọ kó wọn ni. Wọ́n lè fẹsẹ̀ kan yà lóńdó náà. Wọ́n ti ẹ̀pá tòǹdó ni. À ń bọ̀ lórí ẹ̀. July 1st yìí. Ọjọ́ má lè gbàgbé fún wa ni. 3 years ago ni. Tí àwọn ìyá tí wọ́n ti wọ menopause for decades. Tí ìṣọdún mẹ́wàá ìmí ti súnmọ́ ọkùnrin, Ọlọ́run ló mọ iye ọdún tí wọ́n padà bẹ̀rẹ̀ sí ní ṣe menstruation. That same July 1st làwọn kan wọ kómà tí wọ́n padà sáyé. That same July 1st làwọn kan wọ kómà tó yẹ pé ọpẹ́lọpẹ́ Elédùmarè ló dá wọn padà wá sí ayé. July 1st 2021 ọjọ́ má lè gbàgbé ni. Tí ọmọ Yorùbá ò ní gbàgbé nínú ìwé ìtàn láéláé. July 1st 2021 ni wọ́n gba ẹ̀mí Àdògàn ní olóyè Sunday Igboho. That same July 1st 2021 ni wọ́n pa Fatai. That same July 1st 2021 Májàsọ́lá Ìgbòho ṣá ni Buhari ní kí wọ́n lọ ká mọ́lé. Ọpẹ́lọpẹ́ Elédùmarè tí ó gba ẹ̀mí lẹ́nu ọmọ Adéyẹmọ. Kábíyèsí Ọlọ́run. Yet àwọn ọmọ Yorùbá kan ń jó, wọ́n ń yọ̀. Ṣebí tí Sunday Igboho ń jà fún lélẹ̀. Ẹ lè pa àwọn èèyàn mi sẹ́. Lójú mi ní gbà ní sẹ́. Láéláé kò sí ní tó jọ ní sẹ́. Ilẹ̀ Yorùbá gbọ́dọ̀ gbòmìnira ní sẹ́. July 1st 3 years ago ni. Ṣùgbọ́n táwọn ọmọ Yorùbá kan tí wọ́n tún ń jó, tí wọ́n tún ń yọ̀. Wípé Sunday Igboho wọn lọ ká mọ́lé. Ara ẹ̀ mọ àwọn tó ṣe fídíò àgàgà àwọn àfáàs tí wọ́n ṣe fídíò. Ó kó fún ẹ̀ báyìí ló fo fẹ́ǹsì ni. Ṣebí Ntádìsá ń sọ pé kó má ṣẹlẹ̀ ni. Ṣebí Májàsọ́lá Ìgbòho ṣá ń pariwo fún yín pé kó má ṣẹlẹ̀ ni. Ó ti wá ń ṣẹlẹ̀ ń sin. Ta ni ó gbà wá báyìí? Àbẹ́mi lẹ́ ń dúró dè. Èmi ò máa lóògùn. Ẹnu tí mo ní náà ni mò ń jà ẹ̀. Ṣebí kí n ti pariwo ní ẹyọ kan tí mo ní náà ni. Wọ́n ti wọ Ọ̀yọ́ state. Wọ́n dẹ̀ ti pè. Wọ́n ti demand fún owó. Ẹja gbọ́ náà, ẹja gbọ́. Midnight. The hoodlums came into the village in Ogunlere, Ojewode, in Jakiti. So they were shooting around and shooting in the air. So they went into Mr. Yusuf Oluwaye Ganil, Mr. Ganil Oluwaye, Watu Oluwaye. So they took him away, and Mr. Augustine. Watu Oluwaye is a Yoruba man, and then Augustine is an Egede man. That both of them are farmers in the place. So they took them out, and they're now yesterday morning getting a feedback from them when they told them that okay, they should go and provide 10 million naira before they release any of them. Oh, 10 million. When this happened again, when was this incident? I just want to clarify because I'm recording this particular interview. As at now, it's 4:15 p.m. Today is the 2nd of July, 2024. Koiki Media. Yeah. Go ahead again, please. The incident happened at midnight of on first yesterday. So overnight yesterday, we got the incident occurrence. What state are we talking about? And can you repeat the local government again, please? Yes, the incident happened in Oyo State, Ogunlere specifically. That is the village under Ojewode in Shaki East. Has the authority been informed? The security, Amotekun, police? Yeah, the information has gone round because as at yesterday,
the vigilantes within the environment came into the village and went in search for the man and for the 2 men, but none has been recovered yet. Torí àwa tí òyìnbó wa ṣe díẹ̀, en pé mi no gbóyìnbó. Our association of gbóyìnbó tàbí àbí kí máa analyze ẹ̀ ni. Àti tí fẹ́ analyze as a kò fẹ́ tú díẹ̀ ni. Ẹ gbọ́ àdúgbò tí wọ́n ń sọ lálérè, ẹ̀ tẹ́ bá mọ̀ àdúgbò yẹn ní Ọ̀yọ́ state. Ni wọ́n wọlé July 1st mọ́júmọ́ àárọ̀ yìí. Wọ́n bẹ̀rẹ̀ sí ní yìnbọn. Wọ́n bẹ̀rẹ̀ sí ní yìnbọn. Ẹni tó wà lójú ohun táwọn èèyàn ti sùn lọ. Wọ́n wọlé Mr. Wasi Olúayé. Wọ́n gbé. Wọ́n gbé another person náà. Wọ́n náà mọ Ìgèdè àbí bọ́nà pẹ̀lú yẹn. Wọ́n kó àwọn méjèèjì. Gideon àbí kí náà pè mú kó gọ Christian nìyẹn. Mr. Wasi orúkọ Muslim ni. Ṣé gbà tán wá kó wọn ìwọ tó gbèrè tó máa ń jà fẹ́ sí ni o, tó máa ta sí yín o. Ṣé wọ́n bi Mr. Gideon àbí kí náà pè Mr. Kilo òun jẹ́ àti Mr. Wasi pé ṣé Mùsùlùmí ni wọ́n àbí Kristẹni kí wọ́n tó kó wọn. Now àgbẹ̀ ni wọ́n. Àgbẹ̀, oh you heard it. Farmer ni wọ́n. Wọ́n wá ní kí èèyàn kọ̀ọ̀kan kó lọ mú 10 million wá. 10 million èèyàn kan ó jẹ́ 20 million. Ilẹ̀ Yorùbá ṣá ń progress sí ni àbí báwo ni. 10 million yẹn ibo náà ti máa rí. Wọ́n máa ta lé, wọ́n máa ta ọ̀nà. Wọ́n máa yáwó gọ́múlé láńtà, wọ́n máa yáwó gbúrúmì, wọ́n máa yáwó gbọ́n, máa yáwó àwò láti lọ kó fún wọn. Wọ́ọ̀tì àwọn yẹn tó bá dé padà. So ó máa bá wọ́ọ̀tì tí wọ́n jẹ́ kó tó di pé wọ́n kò lé. Please, Yorùbá ẹ sọ̀rọ̀ sí comment section. 30 million èèyàn kọ̀ọ̀kan ní ọwọ́ àgbẹ̀. Àgbẹ̀ tí ò roko lọ o. Tó pé wọ́n ń yọ lọ sóko ní. Wọ́n lè gbin ìgbàdo kan gbin gbogbo ẹ̀. Kódà màlúù wọ̀bẹ̀ kan kí màlúù jẹ gbogbo tán dà wọlé. Àbí tí wọ́n gbìn. Kó má rówó fi jẹun. Yet wọ́n ní kán lọ mú 10 million wá. Ta lẹ gbọ́ tó ń question wọn yẹn. Ẹ mọ̀ yẹn. Ògbóhùn erin àbọ̀. Ó mẹ́rin àbọ̀ ògbóhùn erin. Ṣó mọ̀ sá ní àbọ̀ òjìyà ọlọ́bẹ̀. The only whitest lion in Yorùbá nation. Ọláyọmí ọmọ Kóìkì. Olóyin interview wọn yìí. Ó tún béèrè lọ́wọ́ wọn wípé ṣé àwọn authority ti gbọ́ sí. Wọ́n náà ti gbọ́ sí. Àwọn vigilante ti wá. Wọ́n ti lọ gbogbo. Wọ́n rí wọn recover. Ó mà ṣe nílẹ̀ Yorùbá. Ìbá ṣe pé gbogbo wa apawọ́pọ̀ pẹ̀lú Sunday Igboho nígbà yẹn ni. Tá a jẹ́ kí Buhari máa fi kú lé ká. Bóyá àwọn wèrè yá ti tán lórí ilẹ̀ wa. Ṣùgbọ́n àwa Yorùbá náà la dìtẹ̀ o. Ta lẹni tó pa Awólọ́wọ̀ Yorùbá, ta lẹni tó pa Bíọ́lá Yorùbá, ta lẹni tó dìtẹ̀ Sunday Igboho Yorùbá. Ṣẹ̀dúpẹ́ pé wọn kọ orin pé ta ló pa Sunday Igboho. Àwọn ìyá wọn mú à tọ́nà ti gba ilẹ̀ Yorùbá. Àwọn dry land. Ẹ bá mi share video kó bá mi ka àwọn dry land. Ṣé wọ́n ní àwọn èèyàn àwọn ti wà ní àwọn èèyàn ti wà ní secretariat. Wèrè làwọn people yìí. Ṣé wọ́n láwọn èèyàn wọ́n ti wà ní secretariat tí wọ́n ń ṣiṣẹ́. Ẹ bá wa pè wọ́n. Ẹ bá wa pè wọ́n kí wọ́n lọ bá wa béèlì àwọn tí wọ́n gbà yìí. Ẹ bá wa fẹ́ mi o bẹ̀rẹ̀ wá mi ò ráyè tí torí ẹ ti wọlẹ̀ bí àrà. Gbogbo ìwèrè tẹ́ ń tẹ̀lé wọn tẹ́ máa fi mọ̀ wípé irọ́ náà ń pa fún ènìyàn. Náà wọ́n ti kóyàn nísìn. We need their attention. Ẹ bá wa pè ya wọn mú à. Ẹ bá wa pè Ìjìnlẹ̀ àbí Black Lion. Ṣìbílẹ̀ Yorùbá àbí wọn Ọ̀yọ́ state ni. Ọ̀yọ́ state ni secretariat tí wọ́n lọ ń jọ̀wọ́. Ẹni wọ́n ti káwọn èèyàn kọ́ wọn lọ bá wa gbà wọ́n kalẹ̀. Now they are now demanding for 30 million naira each. Machine. Around what time are we looking at that this incident occurred, the kidnapping? Yes, the kidnapping occurs around 12 midnight, as the gunshot started as at 12 midnight. And the contact from the two people that have been taken away
is now confirmed already. How much are they demanding as ransom to be paid? The ransom to be paid was 10 million naira each. These two individuals, what job do they do? What is the nature of their job? Yeah, both of them are farmers. In the village there. And they're part of the community? Yes, sir. Okay, all right. Thank you so much for this update. We would pray that these two individuals, can you repeat the name again? We have YORUBAWUYI, and the second person is Augustine. Augustine, may the Creator and the Lord make sure that they return back safely to you. And please keep us posted on the Koiki Media platform. And we pray for the family. And if there's any more development, please do let us know. And I hope that the security will also be participating and doing what needs to be done, to get them out as quickly as possible. Let's return the call back to the other brother. Okay. Thank you. Hello? Okay, sir. Mo ní ṣé lákọ̀ọ́kọ́ tí irú ẹ̀ máa ṣẹlẹ̀ láyé agbègbè yẹn nìyẹn ni àbí báwo? The other occurrence in about last year, October, it was not that they kidnapped, but they last year November, they noticed their residents within that location. Then the hunters that noticed them went to attack. So from 2 to 3 or 4 hunters were shot, but none dead was recovered. Then, as at then, we noticed that they were there and there was gunshots. People within the vicinity ran out. Then Amoteku and some security men with the police and other security agency. Yes, sir. They came over that place and they calmed the community and restored the peace. And this was last year? Yes, sir. This year, as at last month, the month of May. The month of June. Because we're in the month of June. You are in July now. In the month of June. 2024 to be precise, so that we can get the vote clear. So one of the farmers was kidnapped and was released, but because the security vigilante and the Amoteku, they came into the village in search and they were able to recover the man the following morning. So this information you are giving right now of this kidnapping again. So yes, the beginning of this year, you have experienced trouble within that local government in Oyo State. Yes, sir. Okay. All right. Thanks so much for the update. I will be making a reportage on it later on during our program. And like I said, keep me posted the development. And then what we will do is we might have to arrange, maybe more updates from your end whenever it is happening, so that we can always make sure that we push this out. And the governor, Seyi Makinde, who is the chief security of the state, needs to do what is needed to protect and defend, Oyo State and all the 33 local government. Thank you so much. Koiki Media bringing the work closer to your doorstep. Thank you. Okay, sir. Bye-bye. Taban sọ fún yín pé àárín wa báyìí ni wọ́n wà. Àjọ ń sùn, àjọ ń jí ni. Wọ́n ń bá ọmọ Yorùbá gbé, wọ́n ń bá wọn sùn ni. Ẹni ká mórí wá kà fọhùn sílẹ̀. Láti last year ni wọ́n ti ń ṣe sàndóró fún wọn ládùúgbò. Láti last year náà tí wọ́n ti ń fojú wọn hàn mọ́ bó ní Ọ̀yọ́ State. Ẹ̀pá àìsí ní ológbò. Ilé ti dílé èkúté. Ìbáṣepọ̀ ọmọ Adéyẹmọ wà nílé. Bóyá ilé ìbọn máa ṣẹlẹ̀. Ọlọ́run ló lágbára jù. Ṣùgbọ́n náà tún fi àwọn kan ṣe olórí. Bóyá who can tackle láyà. Gbogbo àwọn alágbára tí wọ́n ń dìde. Let them dìde now. Kí wọ́n lọ face nǹkan tó wà nílẹ̀. Wọn ò bí wọn kú. Ọlọ́run.
wọn ò bí wọn dáadáa ṣe báwọn kan claim pé àwọn jẹ́ kinní kan lẹ̀ Yorùbá àwọn dà àwọn adélé dà ibẹ̀ yẹn kọ́ ni mo fẹ́ lọ ká tó lọ sí Ogun State now watch this. But I'm from Nigeria, but I'm based in London, United Kingdom now. We belong to the Deeper Life Bible Church. And the Bible Church started in 1973 by 15 people, but now in Nigeria we're about 1 million in membership. And then we're in about 60 countries all over the world. And then we have the church also in the UK. We have about 40 branches in the UK. And we're growing very much. Pastor Kumuyi kí lẹ́yìn rò pé ó mú Pastor Kumuyi àti ìyàwó wọn despite gbogbo nǹkan tí wọ́n ní o kí lẹ́yìn rò pé ó mú wọn relocate lọ sí London ẹni pé kí ló mú Pastor Kumuyi gbogbo wọn mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ gbogbo wọn ṣe kí ni wọ́n mọ̀ ohun tó ń ṣẹlẹ̀ now watch this again. Pastor Adeyemi nìyẹn wọ́n ní troubling dreams about Nigeria made us relocate to US. Pastor Sam Adeyemi troubling dream about Nigeria wọ́n láwọn ńlá àlá burúkú lóríṣiríṣiríṣiríṣiríṣi nípa Nigeria wọ́n lógun àgbọ́tẹ́lẹ̀ kò ń parọ́ arọ tó bá ní sẹ́ǹsì ni o arọ tó bá gbọ́n ni tó gbé Pastor Adeyemi Pastor Sam Adeyemi tó pé wọ́n ní làákàyè wọ́n japa oh my God pastor wọ́n ṣe kí ni wọ́n japa gbogbo wọn la ti ń gbọ́n sí náà pastor tó ti ń prophesy kíní kan máa ṣẹlẹ̀ ìkan tẹ̀ tún give month pé inú oṣù mẹ́wàá inú oṣù kẹwàá kíní kan kọ́ ló máa jà ogun ṣùgbọ́n àwa máa kó nínú Nàìjíríà ìwọ máa dá dúró láṣẹ Elédùmarè kò sí tọ́lọ́run ò lè ṣe ìgbàgbọ́ mi nìyẹn Elédùmarè tó ní wá kò sí tí ò lè ṣe Abacha náà fẹ́ jagun ayé Abacha náà ti fẹ́ bá wa jagun ìgbọ́ abúkàràdàbà ọba tó ní wá jà fún wa èmi ò fi kú yá Abacha kò sẹ́ni tí ò ní lọ kí Buhari tó wá dé kó tó wá gbé gbogbo ẹ̀ sórí òun ò tiẹ̀ rí háìdì rárá ó gbé pé òun tiẹ̀ nífẹ̀ẹ́ Yorùbá rárá ó gbé sójú gidi gan tiẹ̀ ni òun náà ń bá Tinubu pò lọ́wọ́ ẹ̀ nísìn Pastor Kumuyi ti relocate lọ sí London Pastor Sam mo like orúkọ yẹn kan Sam Adeyemi àwọn ti relocate lọ sí America wọn wá aṣọmọdọ bí Yorùbáwùyí ẹ̀ ń pa àwọn tí lówó kan tó kù nílé now Ogun State rèé suspected herders hack Ogun rice farmer to death. Suspected herders. And bàbá wa lọ sign. Wọ́n lọ sign pẹ̀lú àwọn darandaran. Peace kí náà pé. Wọ́n lé àgbẹ̀ àti darandaran. Ogun State ni ẹni ẹlẹ́ni tó dáko ráìsì tó ń gbin ráìsì jẹ́jẹ́. Wọ́n lẹ́ ń wò lẹ́gbẹ̀ẹ́ mi wà lórí Punch. They hack him to as wọ́n ṣapa wọ́n ṣá títí tó tẹ́mi fi bọ́ lẹ́nu ẹ̀ kí ni màá ṣe fún wọn they play. A rice farmer identified as Taiwo Paul has been murdered by some suspected herders in the Kata area of Ewekoro local government of Ogun State. Suspect ni wọ́n torí wọ́n ti dé court ṣùgbọ́n mọ̀ pa àwọn náà pa tọ́pọ̀ ọmọ Yorùbá ni wọ́n á ti máa kódà àwọn Yorùbá ti máa play lórí péjì wọn ẹ̀wẹ́ Yorùbá kan ló pa. Punch Metro further gathered that while Paul was allegedly hacked to death by the suspect at his rice plantation in the community, another farmer identified as Peter Danjumo died, electrocuted in the Ìsẹ́yìn area of Aton Ìjẹ̀bú. The State Police Command confirmed that the two deaths in separate telephone conversation
with Punch Metro on Saturday. Our correspondent gathered that 26-year-old Paul was found battling for his life in the pool of blood on Thursday after he was allegedly attacked by the suspects. Wọ́n bá nínú ẹ̀jẹ̀ ni o. Wọ́n ti ṣá sínú ẹ̀jẹ̀. The spokesperson for the command, Omolola Odutola, told our correspondent that the rice farmer had left his house at Yombo village, bóyá Yobo àbí Yobo, I don't know, to check the crops owing to no, I don't know, Yobo àbí Yobo. Ṣé jẹ́ pé wọ́n ti ń jẹ àwọn villages wa ti ń jẹ́ orúkọ Hausa. I don't know where Yobo àbí Yobo tó bá dá nínú kíní yìí o. To check the crops owing to suspicions of some elders who they suspected had been roaming the area for the past. Bá sọ fún yín pé àárín wa ni wọ́n ń gbé, wọ́n ti rìn kiri tipẹ́. The elders had been roaming the area for past. Sometimes they find joy nínú kan pààyàn. Wọ́n rí bí pé bí nǹkan ṣeré. Sometimes wọ́n máa ní pleasure pé kàn pààyàn. We've watched many videos. Níbi pé kàn pààyàn kí ni wọ́n dẹ̀ máa dùn. Tó tí wọ́n bá máa dùn ni wọ́n ní máa ṣe fídíò tó ti ń pààyàn. When Paul did not return home on time, our correspondent learned that his own brother Kehinde, Taiwo lòun, èkejì Kehinde, went to the rice farm to look for him. Punch Metro learned that Kehinde had a faint groan from a distance and discovered his twin brother dying in a pool of his blood, bleeding uncontrollably from severe cuts on his hands and the right legs. Punch Metro further gathered that all efforts by the deceased brother and other villagers to rush Paul to the general hospital in Ifo failed, as the victim reportedly died on the way. Odutola further stated that a doctor on duty in the hospital confirms Paul's death on arrival. I think you can understand bí mo ṣe sọ. Taiwo Paul nìyẹn tó dá oko. Now they said àwọn wọ́n ti ń suspect àwọn kan tí wọ́n ti ń roaming about, wọ́n ti ń rìn káàkiri ní vicinity yẹn. Ogun State, Ọ̀yọ́ State. Time tí wọ́n rìn kiri yẹn kò sẹ́ni tó lè mú wọn. Àṣemánà ni wọ́n. Wọ́n wá lọ sóko. Ẹni ẹlẹ́ni lọ sóko rẹ̀ sí ẹ̀. Ṣé pé ọlọ́mọ ẹ̀ kárí ebi ni. Ṣé bí bá ṣe bá dẹ̀ sójú ebi ò ní fọ́ ojú anybody báyìí. Àti ebi ti dé náà. Ebi ti dé. Ọlọ́mọ jẹ́ kárí ebi ni ò sínú àdúrà mọ́, àdúrà tí ò lè gbà ni. Ọlọ́mọ yẹ kárí èèyàn ló kù báyìí. Àbí yàngbọ̀n ti dé. Ṣé yàngbọ̀n ti dé báyìí? I will say ọlọ́mọ yẹ kárí èèyàn. I will still say that. Bóyá ìyàn dẹ̀ ti dé, ọlọ́mọ yẹ kárí èèyàn tó máa le jù bí ẹ ká sọ bẹ́ẹ̀. Because ìyàn ti dé. Agbèrè lọ sóko mọ́. Anybody will say anything. Àwọn tó jẹ́ olórí ìjọ gbogbo everybody ti ń sá kúrò Nigeria. Many factories, many companies are leaving. Because wọ́n fẹ́ kàn jí àwọn gbọ́n fẹ́ kàn pa àwọn. Àwọn tó wà nílùú òyìnbó à lè lọ́lé. Àwọn tó lọ́lé wọn lè rìn ká. For how long do we continue this way? For how long la máa ṣe léyìí dà? Náà wọ́n ti pa Taiwo nsìn. Taiwo àti Kẹ́hìndé wọ́n ríra wọn láàárọ̀ o. Kí Taiwo tó lọ sóko oko rẹ̀ sí o. Báyìí pé Taiwo mọ̀ pé bóun ṣe ń lọ yìí òun ò ní dé. Ṣé bí kò bá foko rẹ̀ sí sílẹ̀ fún wọn? Kó bẹ̀rẹ̀ sí ní wú rẹ̀ síbi tó bá wù dé. A tún lè lọ yáwó lápò, ayáwó gúrú mi àfi gbìn mí. Wọ́n ti pa Taiwo. Báwo ni Kẹ́hìndé ṣe máa fi?
tó dénú oko tó bá búrẹ́dì nínú ẹpọ́n wọ́n ti ṣá ní ìṣàkúṣà ọwọ́ àtẹsẹ̀ yẹn wọ́n láìkí ẹ̀ gan mẹ́ni ọmọ Yorùbá tí wọ́n ti gé ọwọ́ wọn kúrò fẹ́ sọ wá di mẹ̀kúntú yet ẹ̀yin tẹ́ bá ti wo fídíò tí mo jùlẹ̀ láàárọ̀ ẹ lọ wò ṣé àárọ̀ nàbí alẹ́ àná tí mo ní Èkó ló ti fẹ́ bẹ̀rẹ̀ ẹ lọ wo iye àwọn tí wọ́n wù wọlé sí Èkó sí Lagos State ṣáyìn ti wò ẹ ti wò tó pẹ́ ti subscribe ẹ mọ̀ wọ́n wà lórí page mi Yorùbáwùyí ẹ wo ẹ dákun ẹ tẹ́ bá ti download tap send ẹ lọ bá mi download tap send ẹ lo promo code orúkọ Abiola TTS ABIOLA TTS kẹ́ fi ju owó sí Nàìjíríà dọ́là lẹ́fẹ́ jù ní pound ní àwọn abáyín ṣe sí náírà ni o abáyín ṣe sówó Nàìjà owó ti lọ sókè burúkú ń sìn kò tiẹ̀ ṣe máa wò mọ́ nǹkan ṣọmọ Yorùbá kí ni mo sọ nǹkan ó ti ṣọmọ Yorùbá Ọlọ́run má jẹ́ pé kí 4 years Tinubu tó mi ṣú ọ̀pọ̀ 4 years yẹn gan wọ́n lè ní sùúrù kó lù Ọlọ́run èmi ò lérò ní o because gbogbo ọ̀nà ni wọ́n ṣàárín gbogbo ọ̀nà ni wọ́n ṣàárín pé kò ní rí ṣe ní sẹ́ẹ̀ àtàwọn ò ti rí ṣe òun náà ò ní rí ṣe dó wọ́n ní bàbá Tinubu ló ṣe bí Jonathan ṣe kó lórí fún Buhari I don't know wọ́n àlẹ́jì bàbá ni o ṣé kí wọ́n pé kú tó pẹ́ lẹ́dí yẹn fẹ́ pè léwúrẹ́ ń sìn ṣé kì í ṣe pé ikú tó pa ẹlẹ́dìyẹ ó fẹ́ padà wá pa ẹléwúrẹ́ àṣé àgbàlagbà tó ń sin ẹ̀gbọ́n ẹ̀ ní òwò tó wá mú àbúrò ẹ̀ lọ síbẹ̀ ó ń júwe fún àbúrò ẹ̀ bó ṣe máa sin wọn ni tó bá pẹ́ bá Tinubu lọ́wọ́ sí a ṣe pé ikú tó pa ẹlẹ́dìyẹ ó fẹ́ pe léwúrẹ́ nìyẹn bàbá Tinubu tí bá wá mọ̀ níbẹ̀ tí bá mọ̀ nípa ẹ̀ náà ṣàánú wa Yorùbáwùyí lórúkọ tèmi mo ń ṣojú àánú àbí bó tó ti sú mi bí ká ti gba Yorùbá nation ká ti yàgò fáwọn pípù yìí ni bẹ́ẹ̀ ló ń ṣe mí kó ní kálukú ti mi fẹ́ kí ẹ̀ máa ní mi lára ìnira lélẹ́yìn bí ká ti gba Yorùbá nation kí n wá sí BC kí ni ẹ̀yin tèmi tírélà ráìsì 50 kíní kan ló wọlé o tírélà àwọn kan tó mi máa wá sọ nìyẹn bí ká ti dá dúró ni èyí wọ́n gá wọn lọ́rùn ọ̀la wọ́n ṣá wọn lẹ́sẹ̀ wọ́n gé wọn lápá I don't want that I don't want it ó ní kálukú dúró lájì ẹ̀ kán lọ́n lọ wọn ká èmi ò tí ò wá yìí mo máa ń yàgò fún yàn o bó bá fẹ́ yàgbé lórí burúkú lọ́dọ̀ mi lọ wàá lọ́n lọ ẹ̀ máa lọ́n lọ mi ni adé ń pa wáyé ká gba Yorùbá nation ká dá dúró Yorùbá nation láfẹ́ Yorùbá nation láfẹ́ ṣùgbọ́n yìí bàbá wa yẹ kó tí ì kún I don't know mi tẹ mo ti bẹ sọ sọ̀rọ̀ ni o má lọ́rọ̀ yín ò sú mi ẹ̀yin bàbá yìí mo ń parọ́ ni ọ̀rọ̀ yín ti sú mi báyà sọ̀rọ̀ lẹ́ ń ṣiṣẹ́ lábẹ́lẹ̀ ń ṣiṣẹ́ iṣẹ́ wo lẹ́ ń ṣe lábẹ́lẹ̀ irú àwọn eléyìí sọ pé bí àyìn ṣiṣẹ́ lábẹ́lẹ̀ lóòótọ́ ìbó yẹ kẹ́ da àwọn fìjìláńtẹ́ àwọn boys wọn ó yẹ kẹ́ káwọn sínú gbó ni gborí ibú tó ń ṣe yẹn ṣọ́n lè dá wa mú ni wọ́n lè dá wa mú náà wọ́n tó bẹ́ẹ̀ upload yìí o àlẹ́ máa try níwọ̀n bá ti yín náà o àlẹ́ máa try o ṣùgbọ́n kò yẹ kó máa lọ bẹ́ẹ̀ ni wọ́n pa gbogbo news jákujàku báyìí mi ò fẹ́ o I don't want it I want to come and say wọ́n ti kọ́ kinní kan hospital o wọ́n ti kọ́ kinní kan ilẹ̀ Yorùbá àjíǹde àwọn tó mi kì í máa sọ nìyẹn máa rojọ́ wọ́n ṣáì nìkan lórí ẹ wo Yorùbáwùyí lórúkọ tèmi o Yorùbáwùyí ni mo ń jẹ́ in case you are seeing me for the first time I'm the one and only Akalolo of Yorùbá land ẹ̀yà dáwọn lè rọ̀ ọmọ ìjọba ọ̀la mo ti ń bínú iye olóyè tí òkè méjì àbẹ̀ni ẹ̀ mo ṣe pààrọ̀ ẹ tó máa pààrọ̀ tèmi máa déwájú federal government a sọ fún federal government kò fẹ́ pààrọ̀ mi o wọ́n bá wá sáyẹn tí Tinubu bá buwọ́ lù adéwájú Elédùmarè which means pé èèyàn kì í rí Elédùmarè lójú lásán o ìyẹn ló túmọ̀ sí pé a kú tó 99 times kó tó rí Elédùmarè èyí tẹ́tí subscribe sí YouTube channel ẹ kàn rárá tẹ subscribe button kẹ ẹ gbọ́ lé notification bell yín pale
lẹ bá rí mi wò bí ìrìn lẹ bá ń release fídíò lẹ bá ń rí tán bá bí yín pé ṣe personalize àbí ọ lẹ sọ pé tẹ all tá bá ṣe live ẹ̀rí wa tá bá whatever tá bá gbé wá ẹ wo ẹ fún mi next topic torí Ọlọ́run ẹ má bínú ó ti sú mi ní I love you guys, see you on my next show, bye bye, ó dàbọ̀.